Africa Content TV. ìyàwó ìhájà wọn ọlọ́run má ṣàbá fi ìkẹ́kùn ìkẹ́ wọn ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run níjọ́ ọ̀tọ̀ lọ́wọ́ bá ń pè mí aláìjàmù iná màláíkà tí ń gbẹ̀mí ló sì wá bá wọn ọlọ́run ní ìmú ẹ̀wà ọ̀ àìjàmù iná gbogbo owó tí ò ní iṣẹ́ ti dà wọ́n sílẹ̀ gbogbo àwọn tí ò bí iṣẹ́ ti dà wọ́n sílẹ̀ ọba wa kábíyèsí aládìsá aṣá ti fi wọ́n sílẹ̀ ojú òkè wọlé rẹ lálìjọ náà o tààràtàrà dìde nílẹ̀ kó sì máa ká lọ tààràtàrà dìde nílẹ̀ kó sì máa ká lọ. ẹ wá jẹ́ gbogbo akájá síwájú ọlọ́run ká tọrọ àforíjì fún màmá wa ìwé tó dojúkọ ọlọ́run má ṣàjẹ́ ó dá ẹ̀yìn tó fi sílẹ̀ ní òbàjẹ́ yìí ọmọ má fi kú màmá má fi tú ìlú ká má fi tú gbogbo ẹbí àjàsáká má fi kí gbogbo làwọn àlàkápòkà àti gbogbo bí tí bàbá ń lẹ́ka sí pátánú ayé ọlá ìnábì lọ́dọ̀ ọlọ́run a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa qultu istaghfiru rabbakum إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا أستغفر الله أستغفر الله والحمد لله رب العالمين. ọpẹ́ yẹ wá ọwọ́ ọmọ ló kù sí. ọpẹ́ yẹ wá ọwọ́ ọmọ ló kù sí. mo iná òyà òdèrè kò ṣubú lójú títì. ọpẹ́ yẹ wá ọwọ́ ọmọ ló kù sí. bàbá wa jẹ́ láti rí kó dá káyìn ọlọ́run ká dúpẹ́ fọlọ́run. ẹ bá ní subhanallahi walhamdulillah wa la ilaha illallah wallahu akbar. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أواشكم لا إله إلا الله. Ọlọ́run yìí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ó ní Ọlọ́run bá sọ fún un pé qawlu la ilaha illallah husni ó di ìṣọ́ ìwé Ọlọ́run ni. wa man qala dakhala fi udhni. wọ́n ẹnikẹ́ni tó bá wí gbólóhùn náà abẹ́ni tá a bá torí ẹ̀ wí gbólóhùn yóò ti wọnú di ìṣọ́ Ọlọ́run. wa man dakhala fi udhni amina minal iqab. wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ti wá wọnú di ìṣọ́ Ọlọ́run bó bá wà láyé kò ní jìyà bí ò bá sí wọn kò ní jìyà Ọlọ́run. Ọlọ́run o ipò tí màmá wà báyìí ìwọ Ọlọ́run ló mọ̀ jù wá lọ ṣùgbọ́n dáa lójúgbọ́n ní òtẹ́ni màmá yìí wà torí pé kò ṣàbùrú gbà tó wà láyé ó dẹ̀ sin Ọlọ́run tó fi lọ ni Ọlọ́run wa bẹ̀ ọba tí o sì wà láti pèlè ẹ̀sán eré báwa fi ìkẹ́kùn ìkẹ́ màmá náà Ọlọ́run lẹ́bi lọ́dọ̀ Ọlọ́run owó ẹ bá sọ pé la ilaha illallah. La ilaha illallah. ọ̀rọ̀ tó bá torí màmá wa ń bá nàta kan sọ́dọ̀ kò ní la ilaha illallah. La ilaha illallah. ọ̀rọ̀ ilaha illallah. La ilaha illallah. àwọn àti bàbá yí Ọlọ́run lọ́wọ́. gbogbo àṣẹ
àṣìṣe wọn àmọ̀ṣe wọn má ṣàbá bá wọn parẹ́ wala la ilaha illallah wọn làwọn bàbá wa tó wà níkàlẹ̀ bàbá wọn oníwàásí àgbà Ṣẹ́gun Muyideen Àjàní Muhammad Bello ọlọ́run jọ ọba tí o sílẹ̀ wọ́n láyé wọ́n bí ọlọ́run bá tẹ́ màmá bá foríjì màmá wala la ilaha illallah nínú tẹ́ ẹ̀fẹ́ rẹ̀ ẹ̀fẹ́ kọ́ máa fọ́ láyé tọrọ ṣùgbọ́n tó kéèyàn fi ọláyé tọrọ níwájú ọlọ́run jọ wọ́n láyé wọ́n tẹ́ màmá yìí ọlọ́run àdébí wájú ọlọ́run ẹ bá ń sọ pé a fi ilé ẹ lọ́wọ́ o a fi ilé ẹ lọ tí náà bá wa fi sálùjọ ọlọ́run a fi ilé ẹ lọ ọlọ́run àbẹ̀ ọlọ́run a fi ilé ẹ lọ ẹ̀yìn tóbi sí ọlọ́run a fi ilé ẹ lọ ilé tóbi sí ọlọ́run a fi ilé ẹ lọ ọmọ tóbi sí ọlọ́run a fi ilé ẹ lọ. àwọn ilé nígbà 21 ọlọ́run jọ má ṣàjẹ́ kó níbẹ̀. fàlà àmọ́ àdá òun la ilá àrílà ńlá òun la ilá àrílà ńlá la ilá àrílà ńlá òun la ilá àrílà ìdánwò ilá ilá àrílà ńlá òun la ilá olùyẹ àwọn ẹ̀yà la ilá àrílà ńlá òun la ilá àwọn ẹ̀yà bàbá wà la ilá àrílà ńlá òun la ilá bàbá pàṣẹ ṣùgbọ́n la ilá àrílà ńlá òun la ilá ìwájú tọ́jú kọ́ la ilá àrílà ńlá òun la ilá. Alhamdulillahi rabbil alamin. àfihàn nẹ́gbà Muhammad ẹtúbà yorùbá nẹ́bí rẹ̀ kẹsàn. àfọlẹ́ àfibélọ̀ fún bàbá wọn ní àdúrà tí ìbá ṣe tí ìbá fi àṣàdá àtúnṣe àdúrà lẹ́nu ìbá ti gbà ẹyẹ òní fò àfikún nìyẹn àdúrà tá à ń ṣe bá amúlábẹ́ lọ́ba màmá wa. Allahumma ya rabbi Salli ala Muhammad. wa sayyidi saadati. Nabi Muhammad. ó dájẹ́ ń ṣe àṣàlátù táwọn ọmọ èkó gbogbo alágbogbo ìlú ló lásàlátù tiwọn bẹ́ẹ̀ bá nílùú Ìlọrin tẹ̀gbẹ́ báyìí ẹ máa gba aláwọ̀ bàbá ẹ má bínú sà Allahumma ya Rabbi salli ala Muhammad. ẹgbẹ́ mi kò tó wà ní Sayyidi Saadati Nabi Muhammad. ṣùgbọ́n ilé kò tí wá ń ya lóhùn tàbí ìyá lẹ́wọ̀ Muhammad Sheikh Abbas bàbá kábíyèsí lójú gàbọ̀ ọjọ́ lójú kò yìí àníṣe èèyàn ò tí ì tọ́ tó ṣiṣẹ́ yẹn dú. Muhammadu ni ọba Abdullahi. ọ̀gá ìmọ̀ ìyàwó ànábì wa Ọ̀gá ìmọ̀ ìyàwó ànábì wa gbogbo wọn ló ṣiṣẹ́ wọn. ṣùgbọ́n ṣàmù ọmọ mi. Adéwálé ṣùgbọ́n ṣàmù ọmọ mi. alayhi salamu ojú wọn lọ. Bọ́ńbó lórí olórí ló jẹ́. Ànábì Muhammad mi. Bọ́ńbó lórí olórí ló jẹ́. Ànábì Muhammad mi. Ànábì Muhammad mi. Sábẹ́ kankan gbọ́dọ̀ fọwọ́ nígbà tó bá ń sọ̀rọ̀ Rasulu àmínú tọ́ àyà sí. Ọlọ́lá lẹ́ni dáwí ẹni àtàtà tó mú sílámù. Ọlá ẹgbẹ́ láyé gbọ́gà ọmọ màgá o. Ànábì Gbọ́gà ọmọ màgá o. Ọba ọlọ́lá tó fà nábì sípò dáṣíwájú. sọ́lá wa sàlámọ́tò sọ́lá. Nabi Muhammad. Sọ́lá wa sàlámọ́tò sọ́lá. Ẹgbẹ́ mi ò gbọ́ Muhammad sọ́lá wa sàlámọ́tò sọ́lá. Àsàlátù wa sàlámù alayka ya Rasulallah. Àsàlátù wa sàlámù alayka ya Rasulallah. Ya Rasulullah. Báwa tẹ̀wá iwájú tọ̀rọ̀jú kọ̀ ya Rasulallah. Àsàlátù wa sàlámù alayka ya Rasulallah. Yàrá sí tó fà ya Rasulallah. Lójú ìtàgbà ya Rasulallah. Àmínú sọ̀yìnbó ìkàrà mọ́tì ya Rasulallah. Ẹ̀fọ́ mi gbogbo àlébì ya Rasulallah. Àpẹẹrẹ o ya Rasulallah. Báwa kẹ́ màmá wa ya Rasulallah. Àsàlátù wa sàlámù alayka ya Rasulallah. Àsàlátù wa sàlámù alayka ya
Rasulullah. ẹ bá ní sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa ẹ bá yòówù ànábì káwọn mọ̀lẹ́kà sọ pé ìwọ àjọ ọmọ yìí náà mo kẹ́ ẹ lẹ́yìn lọ́rùn. iṣẹ́ ìlélẹ́lẹ́ àbí máa ṣá wàsíà kursiyyu samawati wal arda wala yaudu hifzuhuma wa huwal aliyyul azim. baba kábíyèsí ohun àmìrì wọn nẹ́dúwà wọ́n ní iná zanau permanent air conditioner ló máa ń jẹ́ fáwọn òkú ọlọ́run ọba bẹ má jẹ́ kí sàárè mọ́ ọlọ́run má jẹ́ kí sàárè gbóná mọ́ wọn ẹ bá mi ṣàmì náà kó lọ. bísí rọ́bì mi kò lè amọ̀rí sálámù lè yá tàbátìlá ìfàjìr. anabi ní ká ké kúlọ̀ ọlọ́wọ́ àdúmọ̀ kàlà fáwọn òkú wa á ké lápapọ̀ nígbà mẹ́ta gbogbo àjọ. láwọn yẹn ní wàhálà mi yóò lẹ. ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. èyí táwa fi kálẹ̀ olóòní àtàyè àjùmẹ́ta ọlọ́run ọba ò nínú àwọn tó máa kí máa wọlé máa ra ìtẹ̀sí mi láyé báwa ká ìyá wa kúnnú wọn ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run ẹ wájà kí àwọn eléyìí with sober reflection reflection pé àmọ́ condition tí màmá wà bí màmá bá wà láyé báwo ni o bá ti rí báyìí ọlọ́run aláàdúrà bẹ̀ máṣà tẹ́wọ́n ju bó ṣe tẹ́wọ́n láyé lọ ọlá ìnábì lọ́dọ̀ ọlọ́run àtàyà àtúlìlà àzákìyà àtúlìlà àtọ́yìnbá àtúnṣọ́lá àtúlìlà assalamu alayka ayyuhal nabiyyu wa rahmatullahi wa barakatuhu. السلام علينا وعلى عباد الله الصالحين. التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. يتبوك التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم ارحمها اللهم اغفر لها آمين. اللهم اغسلها بالماء والثلج آمين. كما ينقى ثوب الابيض من الدنس آمين. gbogbo ntí àwọn iná ìgbẹ́ ọlọ́run bá wa fi ké màmá wa. fagifiri la ilahi ya Rabbana. àmì ọlọ́run. bá wa foríjì wọn ọba mi aláwùrà. jọ̀wọ́ máa ṣe wọ́n lẹ́rù tí ó jìyà rẹ̀. báyìí màá máa gbé máìkì lọ sọ́dọ̀ àfa màmá nígbà kan wà láyé àwọn ló máa ń kí tàràwì fún wọn láti last year sí yìí ṣẹ́lú ti ní ẹlòmíì tẹ́ ń kí tàràwì fún ọlọ́run ló mọrú gbogbo àtẹ́bí ń kí tàràwì lè mọ́mù ìyẹn obo onírù gan ó tó bàbá ọlọ́run ohun tẹ́ fi ń ké fún ọlọ́run gbà tí màmá fi ń sọ pé àmì 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 ohun tẹ́ fi ń ṣàdúrà fún màmá ń gbà tí gbogbo ẹ tó fẹ́ ta kókó tọ́lọ́run fi ní kó padà di tó dùn mọ́ wá nú òun náà ní kẹ́ bá fi ké fún ọ kẹ́ bá ké sọ́tìlì mọ́lìkì fún màmá wa ọlọ́run wọlá bẹ́ẹ̀ ti ké náà wọlá àánú oṣù yìí ọlọ́run tí ó pọ̀ ní ọlá ní àánú fún màmá wa bisimilayi. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمين. وكيك على عوين يا رب. أسبب وأبا
ní gbogbo tí ń jẹ́ ìlú Ìbàdàn tí ń jẹ́ ìlú Nàìjíríà tí gbogbo tí ń jẹ́ Áfíríkà pátá mo fi kí bàbá wa Sheikh Islam Al-Hajj Muhammad Nuruddin Ajani Bello adamallahu ayatahu wa afisallahu sa'adallahu fi afiyatakum afi bàbá wa náà afi kí kórè ó má mi lọ́rùn gbogbo ọ̀nà tí màmá gbà kọlu àná ọlọ́run kọlu ọgbà ọlọ́run ọlọ́run má ṣàbá yá fi wọn ọlọ́run àná oṣù àforíjì tá a wà yìí. ẹ bá a fi ti ọmọ màmá tó ti ṣíwájú wọn náà sí. gbogbo wọn bẹ́ẹ̀ ọlọ́run má ṣàbá dà wọ́n pọ̀ Abdulgani Ọláyíwọlá. bẹ́ẹ̀ni ọlọ́run má ṣàbá kẹ́ wọn ọlọ́run má ṣàbá gẹ́ Prince Abdulgani Ọláyíwọlá wà á dórí ọkọ̀ tó ti lọ ọlọ́run má ṣàbá dà wọ́n pọ̀ kẹ́ ọ̀là amínà gbogbo tí wọ́n ń ṣẹ̀yìn dé màmá pátá lójúlówó àtẹrẹ àtàlábí àtẹnubí gbogbo tí máa ń dẹrù kílè yìí lẹ́yìn màmá mọ́jú ṣẹlẹ̀ sí wọn mọ́jú ṣẹlẹ̀ sílé mọ́jú ṣẹlẹ̀ sẹ́bí mọ́jú ṣẹlẹ̀ sí gbogbo àwa tí à ń fẹ́ wọn fúnre ọlọ́mọṣà fẹ́rẹ̀ fáwa náà ọ̀là àmìyàn gbogbo adásí pé inú kẹ́ni màmá náà wà ọlọ́mọ ṣàdìgbèdé àlékún ìkẹ́ àtìgẹ̀ fún màmá àbárkọ̀lá àmìyàn èyí tá a ṣe yìí ládàá rẹ̀ bá nàbí wa Muhammad wọlá àfẹ́tò nísà nàbí àṣẹ́kùbọ̀ rẹ̀ lódìdí bá yà wá ẹni ọlá ẹni yìí ẹni àpọ́nlé abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ìyá wa tí ń jẹ́ ọmọ ọba aya ọba ìyá ọba Al-Hajja Chief Muinat Abeni Lawal Akapo ọlọmọṣàbà gáfárà wọn bí akí bismillahir rahmanir rahim bí fàdíkù bismillahir rahmanir rahim tabarakalladhi biyadihil mulku wa ala kulli shay'in qadir الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق السبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصب وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سميع لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم أسنة ألم يأتيكم نذير قالوا بلى قد جاءنا النذير فكسبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في الضلال الكبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فاسقوا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض سلولا فامشوا في مناقبها وكل من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يكسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف النذير ولقد كسب الذين من قبل فكيف كان النكير أولم يروا إلا طير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم يسلك من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لا في عتو والنفور أفمن يمشي مقيما على وجهه أعداء من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي زرعكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا النذير المبين فلما رأوا سلة سعت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمن به
وعليه توكلنا فستعلمون من هو في الضلال المبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله رب العالمين آمين اللهم آمين أكيد ما فون قراءة سورة الملك تي وشي اللهم اجعل نور ما تلوناه على قبر أمنا معينات ولا بسي ọlọ́run má ṣàbà àgbàbẹ̀ fún wa ọlọ́run àyàtọ̀ àpọ́nlé ànábì wa màmá ọlọ́run bá wa wà pẹ̀lú yín má ṣe nǹkan má fàbó kankan ṣe yín ọlọ́run àyàtọ̀ àpọ́nlé ànábì wa Muhammad sallallahu ìyá wa Mariam ọlọ́run má ṣàbà wà pẹ̀lú yín ọlọ́run bá mójútó yín má fi kankan ṣe yín ọlọ́run àyàtọ̀ àpọ́nlé ànábì wa Muhammad ẹ bá ń tẹ́wọ́ àti bàbá kábíyèsí náà bàbá wa Jọra bàbá wa Ọlọ́fin bàbá wa Olójòdú bàbá wa ní Solú Aládé àti bàbá wa ní Òwòrò ó fi kárí gbogbo wa táwa mi Ọlọ́run àánú ìkẹ́ ẹ̀ ìṣọ́ ẹ̀ ní pàtàkì fún bàbá wa ọba tí ó fi yín lékè ọba tó fi yín borí Ọlọ́run má kú lẹ́yìn ìgbà kan àmín má dá yín dára yín àmín bí a kí bismillahir rahmanir rahim allahumma ya mu'i arufati àmín wa ya dafi al afati àmín wa ya waqi al mukhafati àmín wa ya karim al afwi wal muafati àmín salli ala muhammadin خاتم أنبيائك وعلى مصابي أسرته ومفاتيح نصرته اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتكفينا بها جميع الآيات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها إليك على الدرجات وتبلغنا بها أقصى الغايات وعدوان المعادي وقلب الغالب وصلب صلب وإيال مقتل وغير مقتل الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. Apani àti àbúkò nílé yín bá. Gbẹ̀yìn bàbá wa. Adika sọ́ọ̀lì. Laqad ja'akum rasulun min anfusikum. Azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. Fa in tawallaw faqul hasbiya Allahu la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. Allahumma utuna fi turbatina wa qurbatina wa ghaibatina wa awbatina wa nujiatina wa rujatina wa tasarrufina wa musarrafina wa taqallubina wa munqalabina wa afisina fi nufusina wa nafaisina wa uridina wa aradna wa adadina wa udadina wa asikanina wa masakinina wa ulina wa alina wa amwalina wa min khalfihi saddan fa'tiyahu fa'ula yusirun. Ọgbọ́n làgùntàn wò. وتغشى من بين أيديه سدا ومن خلفه سدا فأغشيناه فهم لا يبصرون. A kì í gbọ́ kú ẹ̀dán ní táǹkà táwọn afáǹkà fún yẹn o. Bisimilahi rahmani rahim láfi Quraishi. إلا في ليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. اللهم ارسنا بعينك وأمرك واخصصنا بأمرك ومنك وتولنا باختيارك ولا تكلنا إلى كلاة غيرك وهب لنا عافية غير عافية ولا سميع الدعاء. Àyà máa ń panupọ̀ lápapọ̀ fún gbogbo tí màmá filẹ̀ àti gbogbo tó ń jẹ́ orí adé níkàlẹ̀ Mu'awiza Tẹ́yìnì Ọlọ́run wọlá bó ti lò fún ànábì ìjọ kìíní àná Ọlọ́run gbogbo tó ń jà burú tààrọ̀ ni tọ̀sán ni
tìyálẹ̀ ta ni tó fi lọ́dọ̀ wa ìyá wa àdìá tó fi lọ́dọ̀ ìyá wa lásìbà ó fi kárí gbogbo àtọmọmọmọmọ àwọn tó wà nílé àtàwọn tó wà lájò bisimilahi rahmani rahim. قل أعوذ برب الفلك min sharri ma khalaqa wa min sharri ghasiqin idha waqaba wa min sharri nafasati fil uqadi wa min sharri hasidin idha hasada. bisimilahi rahmani rahim qul a'udhu bi rabbin nas. مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والنار. تدي ولا لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ti sàárà kó bá lọ bá má jọ débi kó tó bá o. Olúwa ti kẹrù. Àbáwá kẹ́wọ́ aláhùrọ̀ mi. Ọba Olúwa ti kẹrù. Àbáwá kẹ́wọ́ aláhùrọ̀ mi. Ọba Olúwa ti kẹrù. Ọba tí wà báwá kẹ́wọ́ aláhùrọ̀ mi. Ọba Olúwa ti kẹrù. Báwá kẹ́wọ́. Bàbá Olúwa sí náà tó sọ̀rọ̀ ìdáyà ìlọ́lá. Ọba Olúwa ti kẹrù. Yóò ṣe bí ìyá ọba. Tani ó ṣe bí ìyá ọba. Nílùú dàrú ẹ̀ ọ́. Tani ó ṣe bí ìyá ọba. Wọ́n ní kó délé kó kíkẹ́ o. Tani ó ṣe bí ìyá ọba. Òrùka ní dọ́tọ̀ kò bèrè o. Ókè bàbá kábíyèsí Oṣólú. Tani ó ṣe bí ìyá ọba. 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 Akọ́gun àtàṣífà. Ọ̀dọ̀ fíkọ́. Tani ó ṣe bí ìyá. Tani ó ṣe bí ìyá. Gbogbo ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe transfer náà àyẹ̀wò Tani ó àwọn. ṣe bí ìyá ọba. Tani ó ṣe bí ìyá ọba. Wọ́n ní gbogbo àwọn máa ń yàrá àti. Tani ó ṣe bí ìyá ọba. Bọ́ba ní. Akápọ̀ dàrú ìyá ọba. Gbogbo ní. Tani ó ṣe bí ìyá ọba. Ìlú ìṣàgbé ìlú tàwa. Gbogbo Tani ó ṣe bí ìyá ọba. Ẹbí àjàsí ìyá ọba. Tani ó ṣe bí ìyá ọba. Gbogbo ṣókù dàrú ìyá ọba. Tani ó ṣe bí ìyá ọba. Àtàwọn onílẹ̀ gbàdúrà. Tani ó ṣe bí ìyá ọba. 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 Àyàmì ní ìdára lẹ̀. Tani ó ṣe bí ìyá ọba. Olórí Bísíkà tó ní. Àmọ́ àìlá Tani ó ṣe bí ìyá ọba. Àyàmì ní ìdára. Ọmọ bálẹ̀ láti òun. Ìlú láṣẹ. Tani ó ṣe bí ìyá ọba. Tani ó ṣe bí ìyá ọba. Bálẹ̀ àríyọ̀. Tani ó ṣe bí Aláàfáà mi ni ẹ. Tani ó ṣe bí ìyá ọba. Àmín. Àmọ́ àìlá yìí. Tani ó ṣe bí ìyá Gbogbo ọba. ẹgbẹ́ ògùn yẹn ní. Ìdílé ìṣòro bí. Gbogbo làwọn àdàkàkọ̀. Tèmi náà ti wá bẹ̀rẹ̀ yẹn. Ẹni Ògúnyẹmí dáhùn Ókè, ìyá màmá wa. ọba. Tani ó ṣe bí ìyá ọba. Ìyálóde Tani ó ṣe bí ìyá Mo ti sọ ọba. gèyé. Ókè, alájẹ wúrà lù. Dr. Adébáyọ̀. Tani ó ṣe bí ìyá ọba. Bọ́bá ṣe lóyún. Olùdarí ìyá ọba. Ẹ̀gbọ́n mi dàpọ̀. Tani ó ṣe bí ìyá ọba. Àdìbálógún. Àjàsálà papọ̀. Tani ó ṣe bí ìyá ọba. Gbogbo ṣókù láàrú ìyá ọba. Tani ó ṣe bí ìyá ọba. Àtàwọn onílẹ̀ gbalẹ̀. Tani ó ṣe bí ìyá ọba. Bàbá Adini. Bàbá kábíyèsí. Tani ó ṣe bí ìyá ọba. Gbogbo ìyàwó rù. Bàbá kábíyèsí Adémọ́lá. Tani ó ṣe bí Gbogbo olóyè wọn. Wọlé lé Bàbá Àdínì ìlú rù. Tani ó ṣe bí ìyá ọba. Ti bàbá wọn, bàbá Àdínì. Gbogbo alásàlátù rù. Ìyá ọba. Oyè yìí Yóò lọ dá gbogbo. ìyá ọba. Tani ó ṣe bí ìyá ọba. Ọ̀dọ́ àpàṣà. Tani ó ṣe bí ìyá ọba. Ọ̀dọ́ fún mi ní ìyá Ajé ní fújà. ọba. Tani ó ṣe bí ìyá ọba. Individual. Tani ó ṣe bí ìyá ọba. Ọlọ́run wá ṣàgbà gbogbo sàárà tí a ṣe fún ìmọ̀ wa. Báyìí, ìmáàmù wa Abdulhakeem Adéyẹmí Àkànní. وقولك الحق المبين قل صدق الله فاتبعوا ملة إبراهيم وأنت أصدق ومن أصدق من الله كلا ومن حق
أصدق من الله حديثا. لا إله إلا الله المتواحد في الجلال بكمال الجمال تعظيما وتكبيرا، المتفرد بتصريف الأمور إلى التفسير والإجمال تقديرا وتدبيرا، المتعالي بعظمته ومجده، الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. وصلوات الله وسلامه على من أرسله إلى الثقلين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. ونحن على ما قال ربنا وخالقنا ورازقنا من الشاهدين ولما هوجب وهزم غير الجاحد، والحمد لله رب العالمين. اللهم لك الحمد كما هديتنا للإسلام وعلمتنا الحكمة والقرآن. اللهم لك الحمد على نعمك العظيم وعلائك الجزيل، حيث أنزلت إلينا خير كتبك وأرسلت إلينا أفضل رسلك وشرعت لنا أعظم الشرائع دينك وجعلتنا من خير أمة أخرجت للناس وهديتنا لمعالم دينك الذي ليس باختبار. ولك الحمد على ما يسرت لنا من صيام شهر رمضان وقيامه وتلاوة كتابك العظيم الذي لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه، تنزيل من حكيم حميد. لك الحمد كله ولك الشكر كله وبيدك الخير كله وإليك يرجع الأمر كله، علانيته وسره، فأهل أنت أن تهمل وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير. نحمدك أن أوجبتنا من العظم وفضلتنا على سائر الأمم. سبحان من لم يتخذ صاحبة ولا ولدا، سبحان من خلق الخلق وأعصاه نعدا. اللهم إنا عبيدك بنو عبيدك بنو إمائك، نوازينا بيدك، معدن فينا حكمك، عدل فينا قضاؤك. نسألك اللهم بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو أعلمته أحدا من خلقك أو استعصيت به في العلم الغيب عندك، أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا والذهاب أمومنا وغمومنا وقاهدنا وسابقنا إليك وإلى جناتك جنة النعيم. اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا التلاوة وعناها الليل وأطراف النهار على الوجه الذي يرضيك عنا. اللهم انفعنا بالقرآن العظيم وهيئت السلطان وقلت يا أعظم من كاهن سبحانه، فإذا قرأناه وتعديد لا يأتيه الباطل من بين يديه إنك أنت السميع العليم. وتب علينا إنك أنت التواب الرحيم، واهدنا ووفقنا للحق وإلى طريق المستقيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الآخرة حسنة وقنا عذاب النار. لا حنا ما قصر عن روحنا ولم تبلغ مسألتنا من خير الدنيا والآخرة، فإنا نسألك حيا ونرغب إليك في يا رب العالمين كالحجاب وهذا الجود وعليك تكلان، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل وسلم على رحمة المهدى ونعمة المسدى محمد بن عبد الله الرسول المصطفى النبي المجتبى الحبيب المرتضى وعلى آله وصحابة مصابيح الهدى وبذور التجع وتابعين ومن تبعهم الحمد لله رب العالمين. Allahu Akbar. Ẹ bá ń gbọ́ kó máa lọ ó tún ṣiṣẹ́ fún the president elect bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti gbogbo àwọn tí wọ́n bá ṣètò. Bàbá ẹ̀yin ní fẹ́ gbéṣẹ́ ìmọ̀ pẹ́ ṣe dáadáa. Ọ̀tá pọ̀ fún bàbá wa. Mo wo news kan lẹ́yìn omi sì bọ́ lójú. Tí pásítọ̀ kan sọ wípé òun nullify ìbò. Wọ́n mọ̀ kí ló dé tó ìdílódé. Ṣùgbọ́n àwọn mùsùlùmí kò sóṣè nínú ilé o, kò sóṣè nínú o. Bàbá Ọlọ́run ẹ ti mú mi lánàá lọ. Ẹ ti mú mi lé ìdí náà àtúbọ̀. Ẹ mú mi láti ẹ̀ta à ń bọ̀. Kódà lánàá. Àtúrí bàbá yìí lọ́ba àdúgbò yìí. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.